ti mọ̀ pé màá jẹ́ kó mọ̀ pé èmi ò damage. Ìgbà tí ọkọ ní ọ̀gá Bello máa ní stroke mi ò process ẹ̀ mo fi ní ṣán láṣìírí lọ́wọ́ yín wọ́n á fi ní stroke ni. Wọ́n á ní stroke nǹkan tán ní ọ̀fẹ́ kó bàjẹ́ máa bá wọn bàjẹ́ yànnà wọ́n padà ní stroke. Má jẹ́ nǹkan fíìmù lórí wọn. Ẹ wá lèmi ò ní collect báwo mi ṣe ní collect ní gbọ́dọ̀ fi gbọ́ ọ̀rẹ́ bá ṣẹlẹ̀. Báwo ló ṣe fẹ́ collect? Ọmọ tó mú mi lọ church káyà ọmọ mi lè yá òun náà ní issue omi àdúrà bẹ́ẹ̀ láṣírí wọ́n ti tú. Táyọ̀ àwọn ọ̀gá mi lò wọ́n á pa mí ọ̀tá mi ò ní gbé rí mọ́ ní industry. Báwo lọ ẹ fẹ́ pẹ́? No. Wọ́n dúró ọ̀rọ̀ tí mo sọ ìkàlẹ̀ yìí dé tó. Báwo ni wo ló jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀? Nígbà tí tẹ bá ní ibẹ̀ láṣírí wọ́n ti tú. No. Mo rìn kìkì inú. Oh God, ọ̀dẹ̀ ni ọ̀dọ̀. Ẹ mọ̀ pé bí mo ṣe ń drive yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yàrá mi ṣe gbì í pé àwọn ọ̀rọ̀ tí ò gbọdọ̀ bọ́ síta lọ́rọ̀ yẹn. Ṣọwárí ìyẹn ló le jù ní gbogbo pláàni mi. Pláàni mi kékeré tí mo tó yẹ pé ti bá dárí jì kan tó sì wù mí kì í ṣe kí n bring down Instagram page ẹ̀. Instagram page wọn. Bẹ́ẹ̀ni, báwo lè wọ́n yẹn fẹ́ ṣe máa láti ṣe? 0 follower. Mo ń wá ẹni tó máa bá mi ṣe kódà mo lè sanwó. Mo ń wá ẹni tó lè bá mi bring it down. Instagram page wọn. Yes. Kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ̀? No, kó lè fi ìlú yìí torí ó ti dé state kan nílé ayé àwọn nǹkan tó jọ lójú ni mo ń sọ yẹn. Wípé okay èyí lẹ súnmọ́ wọn ẹmọ tó jọ wọ́n lójú jù. Àwọn nǹkan tó jọ lójú. Báwo náà pẹ̀ mo wá gba nǹkan jẹ́ seriously tí máa ṣe interview gidi tí àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní máa tán ó yá let's go there. Ó máa wà bùtà gan. Àwà bùtà. Iṣẹ́ ń ké tó kíní ẹ̀ wá sí mi lọ́kàn o. Bẹ́ẹ̀ ni mo iṣẹ́ ń ké tó tí mo ń jara wọlé tí mo ń ṣe kíní kan. Bẹ́ẹ̀ ni kíní ẹ̀ wá sí mi lọ́kàn kí ló ó máa ní tù lọ́wọ́ ó máa lágbára lọ́wọ́ kí ló dé tó ń ṣe rẹ̀ báyìí. Ó ń fight ẹ̀ ní o. Adúpẹ́ tí nǹkan bá yàn tiẹ̀ ṣẹlẹ̀. Ẹbí ò ti lọ accuse Fúnkẹ́ ni. Ṣé mo ká Fúnkẹ́ ni? Irọ́ ni. Ṣé bẹ́ẹ̀ mo ti lọ accuse ẹ̀ tó sáré pè mí tó ní ohun ọmọ máa ń kà wọ́n ti ṣe fídíò sí mo ti send ẹ̀ lórí direct message. Say the whole world will know. Báwo náà pẹ̀ mo wá gba nǹkan jẹ́ seriously tí máa ṣe interview gidi tí àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀. Àǹtí Táyọ̀, mo deliberately láti máa gbé kọ́ yín ni because kí ni tí máa ń pé à ń bára wa ṣe tá a máa fi ẹ̀jẹ̀ sínú tá a máa fi tutọ́ funfun jáde fúnra wa kí ló dé torí pé believe pé mo mọ̀ so much nípa yín torí pé believe pé ti sọ so much nípa ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe sọ fún yín pé àkíní kan mú ní the only thing torí pé ti àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi kí ni àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi ẹ fẹ́ parọ́ ọmọkọ yín ẹ fẹ́ ṣe kí lórúkọ yẹn ẹjọ́ tó ń ṣe irú ọ̀rọ̀ yẹn ṣó dùn gbọ́ létí kí n lọ bọ́ síta kí n lọ sọ ṣé believe pé tí mo bá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi ìpè ọ̀rọ̀ Lateef ìpè kí lórúkọ tí mo bá sọ ààfọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi fún ọkọ yín. Mo fẹ́ kọ́ gbogbo ẹ̀ lójú ni kí ló fẹ́ mọ̀ kí ló ṣe bọ́ tí mo fẹ́ jáde sọ̀rọ̀ fún tí ò ní bí lè mú. Bó ṣe wà nìyẹn wá ní ìyàwó ò lè rí. Ọkọ̀ wọn ni pé ẹ̀yin tẹ̀rọ bẹ́ẹ̀ ń jagun ọlọ́mọdé ti jagun tó máa ń ja bí ì máa dà bí máa ṣe dá màá ní mo ṣe burú tó. Èmi fẹ́ pé tí bá ń jà mo máa ń dijú ni. Kí lorúkọ ẹ̀ ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa gbogbo táwọn máa sọ ni pé ṣé ìyàwó ẹ̀ fẹ́ rí tì ní. Báwo ló ṣe mọ̀? Ló máa fún wọn ní fact. Ọ̀dẹ̀ ni mọ̀ pé sàkà ló pọ̀ jù bẹ́ẹ̀. Ó gbọ́ àwọn ọ̀rẹ́ tó máa tún pọ̀ tẹ̀ gbogbo wọn máa jẹ̀yìn lẹ́yìn ẹ̀ nítorí ọba ìbàjẹ́ yẹn máa pọ̀. Ní ìfẹ́ máa tún sọ ṣó ti yẹ. Ó ti yé mi. Ìbàjẹ́ yẹn máa pọ̀ gbogbo tí mo gbé lọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ Lateef gbogbo. Ẹ má tiẹ̀ sọ yẹn. Ẹ gbọ́dọ̀ sọ ọ̀rùn yẹn jáde o. Tani máa sọ yẹn kú sí òní bìlì. Wọ́n ọ̀dẹ̀ ni mọ̀ pé rọ ni. Wọ́n ní wọ́n ọ̀dẹ̀ ni mọ̀ pé rọ ni. Àwọn obìnrin ayáwèrè gan. Tani máa sọ fún tí òní bìlì.
Òun bá máa lanú níbi tó bá wà báyìí. Kò ní lè jáde síta. Jọ̀ọ́ máa lè jáde síta. Níbo? Ẹ má jẹ́ sọ̀rọ̀ yẹn mọ́. Ó máa kírípù gbogbo wọn ní kírípù. Ṣé wọ́n máa ní kó kírípù èèyàn? Ó máa kírípù gbogbo fámìlì yẹn. Wọn ò ní lè jáde síta. Kò sẹ́ni tó máa lè sọ ha. Bàbá ọlọ́tún máa padà wá bẹ̀rẹ̀ pé kí n sọ pé irọ́ ni pa. Yálò kọ̀ǹtró. Tó ní bá mọ́. Kò ní bá mọ́. Nígbà tí a bá ti lọ ṣáájú, ẹ wá dúró nǹkan tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn. Tí a bá lọ ṣáájú nǹkan báyìí sà, ẹ wá tí wọ́n padà máa gọ́ọ̀dì tàbí ìpè irọ́ ni mò ń pa. Mo ti jẹ́ ìtìrí ìtẹ̀ fi ní ẹ̀mí máa lọ sí. Ẹ̀mí máa lọ sí. Ọlọ́run ẹ̀mí máa lọ sí. Ẹ wo, Ọlọ́run ti ẹ̀rìn jẹ́ kárí rẹ̀. Mo píkṣọ̀ gbogbo kìíní yẹn ní brain mi, mo lọ́lọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀. Kẹ́lẹ́ tó ń ṣe rí. Kẹ́lẹ́ tó. Jọ brand wo ló fẹ́ associate pẹ̀lú ẹ̀? Kò sí o. Mo máa gbọ́ ọgbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ò dáa. Tó bá yẹ pé opponent èèyàn ló bọ́ síta tó sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Possibility wa kan wò pé ibẹ̀ jọ ń do business but Ọlọ́run tí wọ́n dẹ̀ ní mọ́ ìpè gbogbo kìíní yìí sàkámàjẹ ni ète obìnrin ni. Kò sẹ́ni tó máa rántí kóbìnrin létè lọ́wọ́ mọ́ o. Olúwo ète wèrè wo tí máa fi fáàtì páàkì ẹ̀ ọ́. Ọlọ́run ti ẹ̀ ń jẹ́ ká rí ewé òní ṣẹlẹ̀ lágbára náà. Ẹ̀ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni. Ewé òní ṣẹlẹ̀ mi ò lè picture ọ̀dẹ̀ ìsọ́jọ́ mi lè picture ẹ̀ ní brain mi. Ọlọ́run ní jẹ́ ewé òní ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀. Peace máa wá lágbára Ọlọ́run. Peace máa wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Péyàn ti bà nǹkan jẹ́ pátápátá nìyẹn. Ṣé wàá ní ìtumọ̀ péyàn ṣe nǹkan tó máa fẹ́ tọ̀mí tí wọ́n máa fi bíìtì ara yẹn pé kí ni mo ṣe lẹ́yìn pé lọ́jọ́ ìdúró sọ fún yín mo ní ẹ̀yin kan máa fẹ́ ro tàrí dunú. Ó sì fún àrídùnú tẹ̀ ń sa àdárúkọ ẹ̀kọ́ tí ẹ máa tó ń ṣẹlẹ̀. Yẹn tí wọ́n á gbọ́. Òótọ́ ni. Ọ̀rọ̀ Lateef, tí mo bá sọ àfọ̀rọ̀ tẹ́ sọ fún mi. Fún ọkàn yẹn lípẹ́ ọ̀rọ̀ yẹn ò ti ní wà mẹ́sìgì báyìí lọ. So kò sí bọ́kàn yín ṣe lè sọ pé àwọn gentle pọ̀ tí wọ́n bá gbọ́ just a tip nínú nǹkan tẹ́ sọ fún mi. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe wọ́n ti máa kojú yín face to face. Wọ́n á sáré ẹ fẹ́ hàn mí àti Táyọ̀. Tí ẹ wọ́n láwọn ọmọ mi ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù ọjọ́ tí mo ti ṣe ẹ̀yin ní kókó lè ṣe dáadáa fún mi mo ti ṣàìmọye dáadáa sọ́nà ọ̀dọ̀ yín lẹ́yìn yín lójú yín mo ti ṣe fún yín. Wọ́n fẹ́ hàn mí ẹ̀ send picture mi ẹ̀ send orúkọ mi kí ni mo ní ẹ fẹ́ hàn mí torí pé believe pé mo mọ secret yín the best way fún yín ni pé láti pa mí sáyé. Láti pa mí kí n máa mi kí ni secret yìí ti mọ̀ ẹjọ́ ń tọrọ náà èmi ò ń ṣòdálẹ̀ ṣé mo fẹ́ lọ sọ fọ́kọ yín pé àǹtí Táyọ̀ sọ yín pé àwọn máa kó ọmọ yín pẹ̀yìn lẹ́nu ògo Lateef àǹtí Táyọ̀ sọ yín pé àwọn máa bá ti yín jẹ́ no mi ò ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ní jẹ́ ẹ ti sọ mo dẹ̀ tó wá rí aṣọ yín bọ̀ kó sígbà tí mo bá sọ̀rọ̀ ẹ kàn máa pík ọ̀rọ̀ mi ni. Ìtọ́jà ìṣe ni pé àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ti pọ̀ jù advice tẹ́ ń gbọ́ pọ̀ lóríṣiríṣi. Ṣé picture mi tẹ́ ń send kiri yẹn ṣé kàn pa mí ni àbí tó kàn ra ní àtìtáyà nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o. Ọlọ́run àwọn láìpẹ́ mi ò ever jókòó bọ́kọ yín sọ̀rọ̀ yín mi ò sọ ọ̀rọ̀ yín láì dá fọkọ yín mi ò dọ̀ sí ní pé kí mo lè yín dàrú. Nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o. Kí ló dé kí ni mo ṣe fún yín ẹ ṣe fún mi lóòótọ́ mo tẹ sọ fún yín mo ní àkójọ tí mo tún sọ fún yín pé Àtayọ̀ ní tébù kẹrẹ mi àtọkọ yín kájọ jókòó papọ̀ bá ní any problem pẹ̀lú mi
nǹkan tó ti wà láàrin mi àti gbogbo secret gbogbo nǹkan tẹ́ ti sọ fún mi tó wà láàrin mi àti yín kò ní ever jáde síta. Mo ní the only thing tó fi máa jáde síta ni pé I don't support evil. Ipe bẹ́ẹ̀ ṣe ní àyè máa bá ṣe máa ṣẹ́ta ibi tí màá tó sọ pé ibi tó mú mi lọ ni wọ́n ti sọ bẹ́ẹ̀. No, I don't support evil. Me ò dẹ́ ẹ̀dẹ̀ nílé mi kí wọ́n bọ́ sórí social media pé kí wọ́n máa sọ pé she said it. No, I will come to you yourself directly. Bàbá sọ́dọ̀ yín pé Àti Táyọ̀ ìtẹ́ ìṣe yẹn má ṣe. So kí ni mo fẹ́ achieve nínú kí n dá lẹ́yìn o? Kí lè fẹ́ achieve nínú kẹ́ pa mí dànù? Kí ni nǹkan tó fẹ́ achieve nígbà tí a bá sọ mí di wèrè? Kí ni nǹkan tó máa ń ṣe fẹ́ tó bá ti mọ̀ jẹun tó bá mọ secret èèyàn lọ wọ́n máa ń pa ni náà. Ẹ̀yin tẹ́ ẹ̀ send picture mi kò tó bá yẹ wọ́n máa sọ fún yín pé kílẹ̀ tẹ̀ ẹ̀ ní kẹ̀kẹ́ pàdánù. Wọ́n máa advice mi because mi tẹ̀ ti ń gbà mọ̀ wọ́n pọ̀. Wọ́n fẹ́ kí n máa gbé kọ yín, ẹ fẹ́ kí inú mi dùn, ẹ fẹ́ kí n máa bá yín sọ̀rọ̀. Ẹ ti ẹ̀ wọ́ láwọn ọmọ mi. Ẹ wọ́ táwọn ọmọ mi mọ́ mi lára. Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Àwọn ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ yín láì dá báyìí. Àwọn ọ̀yà tó máa fẹ́ purọ́ mẹ́lẹ̀dá mi lọ yà kù. Ẹ̀mí ò ń ṣe tó máa ń ṣe kóbókóbó káàkiri o. Kí wá ló dé àǹtá nǹkan kan gbọ́dọ̀ ṣe mí o. Nǹkan kan gbọ́dọ̀ ṣe mí. Mi ò ní orí púpọ̀ o. Mi ò lẹ́mìí wàhálà o. Mi ò fẹ́ ìṣòro nílé ayé mi o. Mo dẹ̀ ti sọ ní láìmọ̀ ìgbàgbọ́ tó ti pẹ́ ìfà fún mo sọ pé ẹ má sọ̀rọ̀ yín fún mi mọ́. Ẹ máa ní mo mọ nǹkan tó pọ̀, mo mọ nǹkan tó pọ̀. Kí ni mo mọ̀? Ṣé mo mọ̀ ìyàwó nǹkan tí mo mọ̀ lọ jẹ́ ìpààyàn sí mi lọ́wọ́ ni? Okay, don't tọ̀ ṣé tẹ́ bá bọ́ síta, tẹ́ bá bu ọmọkọ yín tẹ́ ẹ̀ sẹ́ pé ọkọ yín ṣe báyìí, ọkọ yín ṣògùn, ọkọ yín ṣe báyìí, ẹjọ́ nítorí Ọlọ́run. Ṣé ẹ̀yin ẹ jẹ́ kí n sọ ọkọ fún bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, ẹ̀yin lè máa padà tú àṣírí ara yín o. Ẹ̀yin lè máa padà tú àṣírí ara yín because mi ready, mi ò fojú kan báyìí ronú ipò mo fẹ́ tú àṣírí yín síta rí. Mi fi ọjọ́ kan báyìí mi jí kí n rò ó wá sí bẹ́ẹ̀ ni mo fẹ́ tú àṣírí yín síta rí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe lẹ́ máa fi tú àṣírí ara yín because nǹkan kan gbọdọ̀ ṣe mí o. Àwọn fámìlì tèmi náà ní ìdíjókòó lásán wọn ní báyìí take it easy o. Ṣé mi pẹ́mi náà lẹ́bi? Mo lẹ́bi náà kí ló dé? Nígbà tó bá sẹ́ni píṣọ̀ mi síta inú ìdẹ́sẹ́ni píṣọ̀ mi síta ìgbà mi ò nìkan ló ń kù. Ẹ fẹ́ gbẹ̀mí mi torí pé mo máa ṣeré yín. Ṣé torí pé mo mọ àṣírí lè fẹ́ gbẹ̀mí mi Àti Táyọ̀? Why? You don't have to be mean. Ẹ wọ́n ń bá mi sọ̀rọ̀, ẹ̀ ń bá mi rẹ́, ẹ̀ ń ṣe pé bàbá ẹ pé you don't care. You're just looking for a way to bring me down. Kí ló dé? Ṣé mo wà bẹ́ẹ̀ gbàtẹ́? Ṣé mo lẹ́kọ̀ọ́ sọ fún pàyín tó kó má fẹ́ yín mọ́ ni? Ṣé mo wà bẹ́ẹ̀ gbàtẹ́ pàdé ara yín ni? Ṣé mo wà bẹ́ẹ̀ ni? I've been so good to you. And God sees my heart. I've been so good to you. Mo dálé ọkọ yín fún yín ni. Because no matter what, FM ṣáà ni mo kọ́kọ́ mọ̀. Mo dálé ọkọ yín fún yín. Mo dúró tí ìtọ́ pé obìnrin ni mí. Kí wá ló dé? Kí ló lè tó bẹ́ẹ̀ yẹn? Bẹ́ẹ̀ ló lè bá mi sọ̀rọ̀. Mo ṣe fún ẹ, mo ṣe fún mọ́mí ẹ, mo ṣe gbé. Tẹ́ bá ṣe ẹlòmíì máa ṣe. Adebayo, you need to stop it. You really need to stop. Ẹ má tú àṣírí ara yín síta o. Wàláì tàláì. Ṣé o bẹ́ ogun pẹ́tẹ́ sọ fún mi yẹn? Ṣé ó possible káwọn fámìlì ọkọ yín ti gbọ́ kó má ti wá bá yín nínú ilé yẹn ni? Kò sí kókó ní ṣe lé ní àwọn jẹ́ńtútù tí mo bá gbọ́ ìdá kan nínú nǹkan tẹ́ sọ fún mi. Wọ́n ti máa kojú yín ti pẹ́ kó sí. Wọ́n ṣe lè sọ pé ṣe kí lórúkọ ètò. Mi ò dẹ̀ sọ nǹkan kan. Mi ò dẹ̀ discuss ẹ̀pẹ̀lẹ̀ yẹn kankan. Mi ìbéyàn kankan sọ. Ẹ wá ń wẹ́ mi kiri, ẹ fi kú wá mi kiri. Kí ló dé? Ẹ send the picture mi kiri. Kí ló dé? Kí ni mo ní? Ká ní mo mọ̀? Ẹ ṣàánú mi, ẹ ṣàánú àwọn ọmọ mi o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ rántí pé iná bí ọmọ, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ fi ẹ̀mí mi tì mí o. Ẹ fi ẹ̀mí mi tì mí, mi ò ní àṣírí kankan tí mo fẹ́ tú o. Èmi ò ṣetán láti tú àṣírí yín o. Tẹ́ bá ti tú àṣírí ara yín fún ara yín gbọ́ o. Ẹ̀yin lè tú àṣírí ara yín fún ara yín o. Mo tún ti àṣọ yín.
mo ní kò sí nǹkan kan anybody ò ní gbọ́ nǹkan kan ní ẹnu mi. Ẹ wà comfortable náà ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi ìwọ̀n káàkiri ẹ bẹ̀rẹ̀ sí ní ìwọ̀nba lè ní kọ́ máa bóun jẹ́ kí n kọ́ mọ́. Kí ló dé? Mo mọ̀ pé kò sí bíbẹ̀ ní ọjọ́ mi dé bí mo mi ṣe ń ṣépè fún mi orí ilé gbogbo tó bá dẹ̀ ṣépè fún mi báyìí pé máa bá ní gbogbo tó bá sàṣì máa sàṣì máa bá ní ìgbálẹ̀ máa ń pa èèyàn kan kì í pa wọ́n because mi ò ti yín láì dá mi ò ṣe nǹkan burúkú fún yín mo dúró tì í tọkàntọkàn ni lágbà tó yẹ ti ṣe náà been having sleepless nights ẹni jẹ́ kí n sùn gbogbo nǹkan tí mo ní ni mo fi dúró tì í kí wọ́n ló dé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi kú wá mi kiri kí ló ṣẹlẹ̀. now fún ẹ má bínú pé mi ṣe lẹ́ẹ̀kan tẹ́ni kì í stop playing mi kì í láì kì í máa ṣe nǹkan kéèyàn kan máa ṣe understand I'm sorry but sincerely I've been chatting with her since morning and I've been chatting with her since we started talking. I was supposed to speak with her this afternoon. Ẹ̀yin gbogbo yín náà lè sọ pé let's hear from her first. Wípé side kan là ń gbọ́. She posted something and ó ti sọ pé òun máa gbé gbogbo voice note síta. I wanted to know what she has and she has sent this. Now, I'm playing it because we asked her for the rationale behind her releasing all these voice notes. And she told me, we pay Tayo fẹ́ pa òun. Only because only àwọn àṣírí lọ́wọ́ òun. Kí làwọn àṣírí náà? Only tí Tayo bá tún ṣe jù òun á kó wọn jáde. Only but òun láti fún mi ní voice notes yìí, the full one, because she couldn't post them. Ó lóun ò repost it. Ó lóun ò kó gbogbo ẹ̀ ló tán síbẹ̀ ló ṣe send it. Do you understand? Only Tayo fẹ́ pa òun. Wípé ó ń ṣe jazz òun kókó òun release àwọn voice notes. Definitely, the voice notes are two ways. There is no way you are replying somebody tí o bá yẹ pé òun náà ti fún ẹ ní message abẹ́jọ́ reply ara yín because this is one way. And I'm still asking her, she's speaking with me. Please bear with me. Mi ò kì í ṣe olójú kan, ojú méjì mo ní. Do you understand? Thank you.